ما بين راقب ويابس. Gbogbo àwọn tí ẹ̀yẹ́ tí a dá jòkó tẹ́ jòkó ẹwà jònísì àti wọn náà tọ́ lẹ́sẹ̀ náà lọ́wọ́ gà ìwọ́n sọ wà lẹ́yìn ẹ̀wọ̀n náà jòkó. Ẹ̀yin náà tẹ súnmọ́ bí ẹ súnmọ́ ẹ̀yìn díẹ̀ ẹ máa sún lọ báyẹn ẹ jẹ́ àrí chief of staff ẹ̀sán náà tó náà ló gangan kí wọ́n lọ jòkó. Ṣé ẹ ti jòkó ti ń ná bí ti ara jòkó? Ṣẹ̀rẹ́ ẹ̀yìn ẹ̀sọ́ tí ẹ̀ ń sọ wọ̀nyí ní ẹ̀sùn díẹ̀. Àṣà tí ó wọ yàrá gbọ́mọdé yóò forí gba kùmà. Àwọn àti àjòkó ikú nǹkan ò lè ṣèyàn lójú wa torí tá a kó lébi kọjá àtàtẹ̀ kó lọ́wọ́. Àlìmọ́ tún yá tí bàgùtà táwọn. Ṣé bá ní tọ́lá bá bí là? Òkò táwọn ẹyẹ tún jọ sí ọbẹ̀ dápò tí a ta mú dání káàkiri. Wàlíkọ́bùrù sọ́ndùnkùlẹ̀ àmàlẹ́. Tí àbárójú rẹ̀ báyìí lójú ọ̀gá àwọn ni wọ́n wà ẹjọ́ gba merit. Tí gómìnà bá ìdílé kú òní wá báyìí àti bàbá gómìnà. Bẹ́ẹ̀ lọ rí. Àlìmọ́ tún yá tí bàgùtà táwọn. Ṣé Abdullahi máa rà mẹ́ta sí rà mẹ́ta? Lójú àbá àti ẹ̀jọ̀ kórè. Anti náà lára wa, anti bomb, anti gbogbo nǹkan. Wàlíkọ́bùrù sọ́ndùnkùlẹ̀ àmàlẹ́. Ẹ̀yìn pa ànábì lẹ́dẹ̀. Yá máa bí dùnìyà ó ṣàgàlẹ̀. Wọn ò yòówó ànábì dáadáa. Ọ̀dìgárọ̀ òun kúrò àmàlẹ́. Ẹbí pọ̀ kí n mọ́ra yìí. ولم يزل في غفلة حتى دنا منه الأجل. Torí àsìkò tí olóòlùmọ̀ ẹ̀rọ ẹ̀ ti fún mi lásìkò. Àìbẹ̀ ẹ̀kọ́ déédéé àsìkò téńdé lò lálejò ó lò. Owó aago déédéé rẹ̀ nílò. ما في الوجود سواك رب يعبد. Kódà a máa jẹun fàlejò ni. كلا ولا مولى سواك فيقصد. Àti Yorùbá ló lè ṣe mí. يا من له أدت الوجود بأسره. N tẹ́bi ibi tèmi kún díẹ̀. Grand Imam of Ogbolo Kingdom. Bóyá lọ rí. يا من له أدت الوجود بأسرها. Mo fi Ọlọ́run tí dókítà wa lọ́yà wa ti fi kí Ọlọ́run mo fi kí bá. ظلا Mo fà nẹ́bì jẹ́ kí mo fi kí bá. وكل الكائنات واحد. Gíláàdì mo gbogbo Ọ̀ṣun state. Bàbá wa ni wọ́n ó sì ẹ̀yin la gbọ́dọ̀ kọ́kọ́ kí. Mo kí bàbá wa lóṣogbo Imam Naima, Imam of all imams. Chairman wọn, president gbogbo wọn mo kí. Torí bẹ́ẹ̀ bá wọ́n fà tí bá kí mọ́mọ́ àdúgbò gbogbo kí mi yóò ká àbùkù. Wọ́n lè bọ́lọ́ fi mọ́mọ́ ọ̀fà sí orí rẹ̀ yí mi. أنت الإله الواحد الفرد الذي. Kódà kó sì máa máa gbòde wọn bẹ́ẹ̀ bá ti pè á ó pe ọ̀gá yẹn nù. كل القلوب له تقر وتشهد. Mo kí ọ̀gá yẹn yẹn lọ́sùn. يا من تفرد بالبهاء وبالثناء. Yorùbá lọ kéwú lọ́rùn tó bá ti dé ilẹ̀ Ọ̀ṣun ọ̀gá rẹ̀ lẹ́jẹ́. في عزه وله البقاء السرمد. Mo kí bàbá ìmáàmù wa nílùú Ẹdẹ. Ilẹ̀ Ẹdẹ, ìlú àti ilẹ̀. Mo kí يا من له وجب الكمال بذاته. mo kí ìmáàmù tí wọ́n ẹ̀sẹ̀sẹ̀ fẹ́ wo adá wa. Ìmáàmù wo wọ́n ń kírun ni wọ́n ṣe gbanáwà ní ẹ̀ẹ́sẹ̀ wá sáré yẹ tààrà. Ẹ káàbọ̀ sáàrin wa
فلذاك تشقي من تشاء وتسعد. gómìnà ìmáàmù tí ó sàgbà mílẹ̀ Yorùbá ló ti kọjá 22 years lórí oyè ni èmi ti lo 22 àtààbọ̀ báyìí lórí ìpè mọ́mọ́ ọ̀fà. أني بجاه المصطفى متوسلا àti Yorùbá mi lè ṣe mí ni. فاغفر ذنوبي قد أتيتك قاصد. mo kí àáfàá gbogbo wa àáfàá gbogbo wa lórí èmi náà lórí bàbá wa bàbá Adékílé kan àáfàá gbogbo wa small body but mighty engine. Allah. wọ́n gbọ́ tani ló mọ̀ gbọ́ ní àyè bẹ́ẹ̀ bá ìjà àáfàá mi àti bọ̀ lẹ́yìn wa ló tún kù bóyá lọ wí jèrè. أني بجاه المصطفى متوسلا. nígbà tí a lè sàbátíkà yín tí dáàdì wá wá sí ABU Ahmadu Bello University ẹwà náà tó lẹ́tọ̀ wọn. bóyá lọ wí. أني بجاه المصطفى متوسلا kódà ìgbọ́dọ̀ fẹ́ jó yẹn sùn mí yóò kààbù. فاغفر ذنوبي. torí kí ni agbọ́dọ̀ mọ ìyá fáyín ni nínú fáàrí àdájí àgbàsílẹ̀ wà. قد أتيتك قاصد. wá gbọ́ ẹ̀ báyìí máa mú lẹ́sẹ̀. dédé mi wọ́n ti ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ òdì sí eré bẹ́ẹ̀ báyé tí máa mú ọdún kan ṣàkápò mi òun náà dàbí àtọ̀fà tí ò fẹ́ràn ìdí náà nù. أني بجاه المصطفى متوسلا. mo kí ẹ bá wà láti àgbà ẹni ọ̀rọ̀ kí n mọ́ rí. أدام الله ẹ̀jẹ̀ ṣé ò kà mọ́ ẹni ṣé ò. bàbá láti àgbà ẹ̀jẹ̀ wọn rò ṣé ò kà mọ́ nílọrin. أني بجاه المصطفى متوسلا. ṣé rí àwọn èmi ẹnì rájì Idris ẹ̀yìn yókù dáná ẹ̀wọ́n ta ní àyín. أني gbogbo ọtún bẹ́ẹ̀ jáde tẹ̀ rí bàbá wa lè jì kẹ́lẹ́ bàbá ẹ̀ tó jẹ́ chief of staff yín ọ̀nà ẹ̀gbọ́ ọ̀nà kọ́lẹ̀ nù gbogbo ọtí ẹ̀ jáde bọ̀ àwọn tá a jọ gba certificate jẹ́lẹ̀ pẹ̀lú chief of staff yín nù. أني بجاه المصطفى متوسلا. ṣe rí báyìí Dr. Idris Dr. Hussein Dr. Sọ́ọ̀lù Mustapha Sọ́ọ̀lù Dr. Shitu Dr. Okutagidi gbogbo ọtí ẹ̀ rí àjọgbà certificate ìjọba náà rẹ̀. أني بجاه المصطفى متوسلا. àti mama Hakim فاغفر ذنوبي àti kọ́nẹ̀. قد أتيتك قاصد. alákòóso àjọ paríjọkàn náà kọ́nẹ̀ làwọn. bọ́ọ̀lù rí. فاغفر ذنوبي قد أتيتك قاصد. ẹ yàwó dáadáa àwọn tá a jọ parí senior prefect wa ni nígbà náà lọ. أني بجاه المصطفى متوسلا. gbogbo akọ aṣọ tí ò lálù báríkà. فاغفر ذنوبي gbogbo wa ẹnu mi là kò sẹ́ni tí ò lálù báríkà. قد أتيتك قاصد. ẹni kí lálù báríkà tá a ṣe. àwọn alágbẹ̀wé ẹ̀rí kẹ́hìn lọ́dọ̀ àlàjì àgbàjẹ́ fi lọ́wọ́ lọ. الله. فاغفر ذنوبي قد أتيتك قاصد. wọ́n mọ àwọn tí títí wọ́n tàbátò lẹ́tẹ̀ kọ̀ọ̀gbọ́n kì í sọ olóṣèlú lásán àáfàá ń bẹ lábẹ́ agbádá yìí. أيا بني الدنيا لغيرك تبتني ó kú ọ̀bì akeem olówó àti tiẹ̀. ويا جامع دنيا لغيرك تجمع. Tani bàbá Adékílé kókó wá níjọ́ kan náà. الله. Ní ẹ̀kọ́ sọ́dọ̀ náà jẹ́ àgbà níjọ́ kan náà. Bàbá tí ẹ kọ́ wá nì. Ní ẹ̀kọ́ àwa lè kẹ́wùjọ́ náà. Chief of staff yìí àti mọ́mọ́ Akeem àti àbùdá Akeem. Àwọn mẹ́ta ní ẹ̀kọ́ wá níjọ́ kan náà. Bọ́ọ̀bà tiẹ̀ máa kí chief of staff lónìí ẹjẹ́ àkí bàbá Adékílé kù. الله. أيا بني الدنيا لغيرك تبتني. Mo kí bàbá gómìnà
dókítà Dèjì tí mo ti náà bá ìmọ̀ Òṣogbo ó ti parí ilé òdàgbọ́n mọ́ tọ́ bá tẹ̀lé ọ̀sán tó kí mọ́ Òṣogbo ilé ó ju ọ lẹ́sẹ̀ wọ̀yá ajá àwọn náà wà ń bẹ̀ ọlọ́dọ̀ fi síbẹ̀ bẹ́ẹ̀ bá rí ibi yóò tẹ̀. bùnìyà àlìkẹ́rì ìfàdájìmá mo kọ́ náà lómi ẹrú ọ̀rẹ́ wa èèyàn kàǹkà tó tòkó lórí àga tí ò sáàyè mọ́ Allah ẹnì ló ká yórí àyà jami àdúnìyà ìkẹ́rì ìfàdájìmá bá kọ̀nífà àwọn Tìjàní yìí mo kì í bàbá àwọn authentic sana tí mo kì í bàbá ọ̀tẹ́ tá commission kan ńlá tí a kọ́ sí Ìlọrin ní September. ولكنه يرجى لمن مات محسنا ẹsẹ̀ àwọn mo kì í ọlọ́gbójú. ولكنه يرجى ẹsẹ̀ kí ni ìlíjọ kéde. لمن مات محسنا mo kí bàbá arákùnso yìí. ويخشى على òun bá kí gómìnà ń bọ̀ náà. من مات في ضمراتي mo kí bàbá tìmí ẹ̀dẹ́ mo dá kí mo fọlọ́fà kí ó wá kí pẹ̀lú ìyá àgbà àtọmọ mi tẹ́ fẹ́ ọmọ mi ìyá mi. àwọn alẹ́ mi sọ mi ẹ̀dẹ́ èmi mo bí olórí ọlọ́run ẹ̀rú ẹ̀ kò fẹ́ ṣe àná lọ́gbọ́n bó lọ ìjẹrẹ. فما اليوم يمتاز التفاضل بينهم ولكن غدا يمتاز في درجات وما يعرف الإنسان أين وفاته أفي البر أم ẹkú mọ́re mo kí ọba adágún sóyè gómìnà tó bá ṣèjọba rí tọ́ba tó ń pè sọ̀rọ̀ kì í sọ lórí ibú ni. oríire tẹ̀ ń ṣe ni bóyá tó ń pè dá sọ̀rọ̀ àmì òkú ọbẹ̀ tí wọ́n fi kún òní rẹ̀ nìgbìyànjú. وما يعرف الإنسان tí bá ti kí ìyá tán ń wà kí spíkà. أين وفاته mọ pé mo bí spíkà yìí ni. bẹ́ẹ̀ ni bó lọ wí. أين وفاته ẹbí spíkà dáadáa. أفي البر أم ọmọ yàrá mi ni. في البحر أم بفلاتي ẹni bá yorùbá ànábì òní sọ́fò. فيا إخوتي yorùbá ànábì dáadáa. وما شهدتم جنازتي àbí mùsùlùmí àwọn kan bẹ́ẹ̀ ni. وما شهدتم جنازتي spíkà yìí àtàwọn tó dé ọ̀rẹ́ dọ́lá gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ mi ní ẹgbẹ́. فقوموا لربي واسألوا نجاتي mo kí ìyá mo kí ìyélúà mo kí obìnrin tí ẹbí sáàrin ọkùnrin tí ó fàjẹ́ pa wọ́n tán ẹgbọ́jọ́ kékeré máa wò yín. وجدت ابتهالا ìyá kú ìyá ti ń pọ̀ wọ́n kánú. في الدعاء وأخلص ẹ wojú mi dáadáa. لعل إلهي يقبل دعواتي ọ̀já tí màmá wọn jù ú lẹ̀ ẹni tó gbèrú. الله ẹ má pọ̀ bí ni o èyí ó ṣàgbákò tó bá tún sí ẹbí omi o. وبالرجل فارقت الأحبة منكم ẹ̀yin ni ń bá wí. ولما تفارقني بكم زفراتي òkì أناجيكم حيا وإن كنت صامتا ألا كلكم يوما إلي سياتي ẹ̀yin ọmọ mi ẹ̀kọ́ lọ kí èlú àná. ولا تتناسوني bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. فقد ما ذكرتكم ọ̀rẹ́ wa púpọ̀ ni wọ́n. وواصلتكم بسر طول حياتي وواصلتكم بالبر طول حياتي ẹ bẹ̀rẹ̀ dì yóò bá jẹ́ ní tí mo sà ìyá tó kọ́ sí lábẹ́nu. ṣé bẹ́ẹ̀ kọ́ gbogbo tí a bá dì bá a bá di ìyànlọ́jà ilé náà ti tù ilé lójoojú. لا تصفوني
بالذي أنا أهله àmọ̀ràn púpọ̀. عاشقا وهلوني بخير صفاتي. mo kí bàbá gómìnà ẹ dákun ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n tí ò kanú الله tó bá ṣẹlẹ̀ mí náà bó tó ṣe lówó tó yìí yóò tún fẹ́ jẹ gómìnà. ẹ kanú lọ máa jẹ́ rẹ sọ gbogbo tó gbé gómìnà dépò àpò yín ló ti bóde. ẹ dákun èmi tí wọ́n yẹn jèrè ṣé mo kúrọ́ ni. mo kúrọ́ gómìnà ṣáàtì rámú gángan ó sẹ́yìn èékánná àti rámú gángan ó sẹ́yìn èékánná 100%. ìròmí tí ń jẹ́ lórí odò ṣèbéèlú rẹ̀ bẹ́ẹ̀ sàlẹ̀ odò ẹ̀rù lọ́jọ́ bọ́ọ̀hún. وما كان من أهله gbogbo ọ̀sẹ̀ lè takò ní nàìjíríà abẹ́rẹ́ bá dé jìnnìyà wa. كمال يحب أن bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bàjẹ́ ẹ fún mi lélẹ́yìí mo fẹ́. يكون أخوه gbogbo ọjọ́ ẹjọ́ fà á wọn òkú tẹ́lẹ̀ tí wọ́n parẹ́ máyé lánìí torí jẹ́nà kùmọ̀ tí ń bẹ lọ́wọ́ kò tẹ́lẹ̀ tí wọ́n fi nà ẹ̀gbọ́n yín ló bá yìí gba kùmọ̀ ẹ kí ẹ kí n rí. يكون أخوه مثله في كماله يكون أخوه مثله في كماله. ẹ tún wá discipline tó wà lára wọn wọ́n tún wá dẹ́kun gómìnà ṣẹ́gun dáadáa báyìí àwọn kan sẹ́yìn bá kọ́kọ́ dé gómìnà fẹ́ fáwọn lé ọtí dẹni ayé géńdékù ọ̀ ẹlòmíràn fẹ́ sọ pé ó ń sábà gómìnà ní òde káyìn wọn lágbóró wọn nàró kí wọn fẹ́ kó yẹ ọ ni fẹ́tọ̀ fẹ́ dọ̀tí rẹ láàrin èèyàn ẹ ṣeun ilé yìí ò ní dàrú. من كان من أهل الكمال يحب أن ẹ já kí gómìnà àkọ́kọ́ bàbá wa Ishaq gómìnà sẹ́nẹ́tọ̀ wọn ò tí ì dákọ̀ wọn látàárọ̀. الله káàsì kí bàbá yín tí ò balẹ̀ jẹ́ tí ò jẹ́ fókò pa yín lẹ́dẹ̀. kí ló dé. aláàjì kí ni. راجي Rájí Ayọ̀ọ́lá. أيولا bàbá yín dínásì yín bàbá yín ló pín kára ẹ̀. lẹ́yìn ọmọ náà wá ń bìdì lórí. olówó pọ̀ lẹ́dẹ̀ bàbá yín ni ò jẹ́ fókò sọ́yìn. bẹ́ẹ̀ bá lówó tí ò ní pìlẹ̀ sàgbákò. ẹ bá tọrọ fún bàbá yín gan o. ودائم الناس يوما سوف القضاء bẹ́ẹ̀ ni sẹ́ńtọ̀ ni wọ́n àjàlá mo mọ̀ ọ́ gan. ودائم wọ́n máa ń gbalẹ̀ sẹ́wọ́n kọjá níbi kí ni kòkó mẹ́ wọ́n lọ wí jèrè. ودائم أبيك àbí ìgbàlẹ̀. لا تقوى عليه. mo kí gómìnà tí ò ní gbéraga الله àwọn àjò ìtàn ọgbàgbé ẹni tó gbé ọ sípò ọlọ́wọ́ da ata sí ọ lójú. sọ jẹ́jú gómìnà lọ ni lójú ọ̀ tó sọ ọ́ dà nǹkan. ẹni tó bá wọ sọ fáàrí lóbi tí a ti dá fún àkísà ló wọ̀ wálé padà. ṣé mo lè sọ̀rọ̀. ومن كان ذا شكر فأهل زيادة mo lọ wí jèrè. وأهل لبذل عرف من كان ينعم. gómìnà sà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹlòmíì mọ̀ọ́rẹ́ káyì ọkùnrin ẹlòmíì mọ̀ọ́rẹ́ àmọ́ kò mọ olóore bẹ́ẹ̀ bá mọ̀ọ́rẹ́ tí ò mọ olóore kò ní kú dáadáa. gbogbo ẹ̀tẹ̀ wá bí wàá sí mi àkọ́kọ́ yẹn ló sì lẹ ní náà ẹ̀ dá mi lóhùn. ṣé jákínlẹ̀ yà bẹ́ẹ̀ jọ ṣé ẹ fẹ́ jákínlẹ̀ yẹ ẹ ti sọ tákínlẹ̀ yẹn sí. akínlẹ̀ ti ń bẹ ọmọ anú yàrá ilé Adélékè lákínlẹ̀ yẹ tí wọ́n sàmùtò ní. tipẹ́tipẹ́ ìyá náà mà gbogbo inú yàrá ni wà ẹ̀jẹ̀ lójú akínlẹ̀ yẹn ẹ̀dùnkó. nígbà tó yá nǹkan dagun gbogbo yín sá lọ akínlẹ̀ yóò sá lọ. الله kì í sọwọ́ ni òsì mọ́ jọ́nà agbára ni òsì mọ́. gómìnà step inú sà àwọn afẹ́wò èèyàn sípò àwọn àti akínlẹ̀yẹ chief of staff máa wọlé lọ máa fọ sọ́mbẹ máa ṣe bí ajá ahápò wọn ò fún ọ oní ẹ̀fín mi lẹ̀ àrídọ́bìlì yẹ̀sìr olóṣèlú tí ò bá jẹ́rú sí bíntín kò ní rí ní lágbà
èyí fẹjọ́ gómìnà sùn kò fi ní sípò ńlá èyí tó fún ọ̀yìnrán rẹ̀ wo ló débẹ̀ rí. kí ló ń tẹ̀ wojú ara yín bí wàá sí máa ya kó yà. وما كان ذا شكر tí ó gbọ́ aláìmoore wà níbí iléyàdé ọ̀sùn ẹran mọ́lẹ̀ níwọ̀n ọdún méjì sẹ́yìn ọ̀ nípa díẹ̀ bí ìbá ṣe fi ṣe ń fi ọ sí ta ló pọ̀ ẹran tó ìkúráyè rẹ̀. tí wọ́n fà sí wọ́n gbọ́ àwọn èèyàn wọn ń bá mi lọ́fà sọ fọ́ọ̀rẹ́ rẹ kó béèrè nǹkan ó ń ṣe bí ẹrú. ìgbà takilẹ̀ yẹn wọ́n jòkó nu yàrá mi ó ní bàbá ẹ máa ń dáhùn mo ti á lè ń béèrè ń mọ tọ́lọ̀ ń rorò mí ń tọ́lọ̀ ń rorò wọn lóde. وما كان ذا شكر tó bá béèrè ẹjọ́ náà bóyá ìkíní kan kékeré ni ẹ̀wọ̀n tọ́lọ̀ wá fún ọ lónìí brain box gbogbo òṣèlú lábẹ́ gómìnà. فأهل زيادة tọ́tẹ̀ ńlá àbújá tẹ̀ ń dé padà lóru àwọn bá ń kékeré pé pé à wọ́n lo ẹ̀mí ọmọ ìnílé Adélékè ẹ wá níbi chief of staff ẹ wá mo pè é pẹ̀lú kájọ kí ó níbi kan náà ẹ̀yin ọ̀sẹ̀ mẹ́bìnú pé pé chief of staff wa bá ẹ̀ẹ́dẹ́ dásà rìn wa ẹ wá fún ọ ní microphone ẹ̀yin lẹ́nu ra wọ Adélékè àbádélékè nílò ra wọ yín ta ló lò ra wọ ọ̀rọ̀ ọ̀nà méjèèjì nítorí ẹni ẹbẹ lò ra wọ yín tẹni kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹ̀yin lẹ́ ń lò ra wọn àbá ní ẹ̀ ń lo ti ẹgbẹ́ bẹ́ẹ̀ kìí sẹ́nu. èmi mọ̀ ń jọ láwọn. ẹ̀ ń jẹ́ láwọn ó ti tán ẹ lọ dùkú lẹ̀ lẹ̀. excellent bó lọ wí jèrè. وأهل لبذل العرف من كان bínú wọ́n tó jẹ́ wú ní gbòǹgbò àwọn èrè ní òtí máa bínú ọmọ iná fún ní SSG àná fún ní chief of staff ọmọ kékeré yẹn kí ló máa ń pọ̀ òṣèlú dọ́tí wọ́n sá lọ wọ́n lọ́kọ́ tó padà òun ò lọ rí bàbá. ṣèbá kọ̀ǹsídà rẹ ni ṣèbá ti sá lọ rí ìyàwó tó jà tó kọ̀kọ́ tó lọ ó wálé lẹ́yìn ọdún mẹ́wàá ó ní fún mi ní ìyáálé ìtumá rí ní òjòkó ṣèbó ti bórí ibú rẹ lọ tẹ́lẹ̀ bó lọ wí jèrè. وما كان ذا شكر فأهل زيادة وأهل بفضل العرف من كان ينعم. aṣíwájú kábíyèsí aṣíwájú náà very handsome ká anaka kọ́ ní khuliqta kama tasha gómìnà tó má rìn gbogbo nǹkan ló fit ó tiẹ̀ wá dáa tábà fún yẹn ní nǹkan ọmọ olùsísòro kẹ yóò gbé yí lẹ̀. من كان ذا شكر mo kí ọ̀rẹ́ mi. فأهل زيادة yes ọ̀rẹ́ wa mo kí. وأهل لبذل العرف من كان ينعم. أوجب الواجبات إكرام أمي. torí tí wo jọ náà ló mẹ́rú ẹ̀. إن أمي أحق بالكرام. sọ́tọ̀ wa akọ́gun olórí. حملاتني سبايا ومن بعدهم لي. àwọn ọ̀rẹ́ wa nìyẹn. أرضعتني. ẹ tí ó fà mí lápá lọ́sùn yóò mọ̀rú àgbákò tó wọ́n ṣe torí kò mọ iye tí mo mọ̀ rí tí ẹ bá yọ sí lọ́kọ̀ kan yóò sápò lọ́sùn fún mi. إلى أوان فطامي. ẹni bá yóò bá ẹni bí ò ní sọ̀fọ̀. آتني في ظلمة الليل حتى kí ni a sọ ọjọ́ lọ. تركت نومها لأجل منامي. ó ń bọ̀ ìyàwó gómìnà. ó ń bọ̀ ìyàwó gómìnà. mo fi júmọ́ kí bọ̀dọ̀ rẹ̀ jẹ́ lójú wọn. فلا الحمد بعد حمد إلهي obìnrin ọ̀jẹ̀ rí wọn. ولا الشكر ẹ ti wọ́n dáadáa. في مدى الأيام. nítorí ọlọ́pàá ń sinmi lọ́lé ọkọ ṣe rántí owó tẹ̀ bùn mi. ẹ rántí àbí ẹ rántí bò lọ wí jèrè. فلا الحمد júmọ́ oníkìkì sẹ́wọ́
ọ̀rọ̀ yìí tó wà lábújá. بعد حمد إلهي ọlọ́run ẹrú ẹ̀ ọmọbìnrin ọ̀rọ̀ tìmí gbọ́dọ̀ yàtọ̀. ولا شكر tí n bá kí ogun àti ẹjọ́ kó ìmúṣàbòsí wọn àwọn tí ẹjọ́ rẹ̀ á máa bẹ dáadáa nù. في مدى الأيام àwọn á pè ọ̀rẹ́ chief of staff ní wá tí o bá fi ẹ́ sípò ńkọ́ ìwọ kan lọ dààmú wọn ṣàánú rẹ̀ wọn ṣàkọ́ tó bá dààmú tí mo ṣàánú rẹ̀ ńkọ́. dókítà Akínlẹ́yẹ èyí náà wá kí n rí dókítà ní pè. إن أمي ẹ wà ọlọ́bìnrin yẹn ti ń dán ọ̀nà péye ò jẹ́ ọkọ rẹ̀. هي التي خلقتني بعد ربي ẹ lọ kí wọn. فصرت بعض الأنام بعد ربي bọ́sà tuntun ẹ gbọ́ ajọ́fẹ́ ni ọmọ rẹ̀ ni mo kó wọn gbọ́ lọ́wọ́ jèrè. بعد ربي فصرت بعض إن أمي هي التي tí o sọ mega masters ó ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ lọ. خلقتني pẹ̀lú ògbó náà ẹ di dr kọ́sì ẹ di professor kọ́sì mo tó jẹ́ kí ẹ̀pẹ́ báyìí ọjọ́ ọ̀rọ̀ la máa sọ. gómìnà ohun tí wọ́n rán wa ní kọ̀rọ̀ ni mo jẹ́ ní gbàgbàtà. الله ẹ ti bá ń jọlá Akínlẹ́yẹ lónìí bí o bá dúpẹ́ fún yín gbogbo tó bá gbà mọ́kùn ni ó jẹ́ láre. èmi ni tó bá jọmọ inú yàrá yín kọ́ bẹ́ẹ̀ bá rántí èlò ní kí ni ó sì fọ́lọ̀. ẹ ṣeun tẹ́ ẹ̀ jáyé pé ọ̀bì àpọ̀ tẹ̀kù obìnrin. Akínlẹ́yẹ ṣe ọ̀rọ̀ sókí. èèyàn mélòó lè sùn ó lò bó wà lọ wẹ̀ lókun èṣù ni ó pa. ìwà wo lè yán òní tẹ́sùn òfin kó sí nínú. Dr. Deji ẹ kú náwó ọjọ́ òní èmi náà wà ẹ rí mi tí mo wọ wáìtì báyìí tí ìṣe báyìí lọ́ọ̀kan. إني بليت بأربع ما سلطت ẹ rí mi àbí. إلا لأجل شقاوتي bàbá sì وعنائي ní ẹ̀dẹ̀ orí yín ò burú. tó bá kẹ̀yìn àtọ̀ náà ẹ máa yíra mọ́lẹ̀ fọ́lọ́ bẹ́ẹ̀ bá jọba tí òrọ́ ọmọ ńlá kẹ yóò sá mọ́lámọ́lá. ọmọ ọba Lákùnsóyè ọmọ ọba ò lè tọ́jú ọba ọmọ ọba nù Lákùnsóyè Òyìnlọ́lá àwọn náà ṣe gómìnà stéètì yìí rí àwọn ẹ̀sìn pọ́nà tóbi fún ọ. الله أكبر ẹ̀sìn pọ́n ọmọ kéèké ló kún bẹ́ẹ̀ lè dá mọ́ àgbà tó lòun ò ní bá ọmọdé ṣe yàrá ní òkú sí ta ló pè ọ sí patí ọkàn máa nàjú pẹ̀lú àga wèrè tó tó sínú líle ìrònú ni ó pa ọ́ ọjọ́ máa bá ọmọdé ṣe kọ́ máa pè ọ́ sóde kọ́ máa gbogbo depression rẹ kó kù lára ẹ kíákíá gbọ́dọ̀ wí fèrè. إبليس والدنيا ونفسي والهوى كيف الخلاص وكلهم أعدائي ọjọ́ lọ mo ń kọ̀nsídà àsìkò síbi àgbọ̀dọ̀ má sọ tí a bá ní á sọ kí ló tẹ níyàwó gómìnà lójó tó yà díẹ̀ sí. إبليس والدنيا mo kẹ́yìn olórí mo kí ìyá wa mo kẹ́yìn ìyá wa mo kí o. ونفسي والهوى mo kí gbogbo ọba tó wà ní gbogbo òjòyè. كيف الخلاص bàbá wọ́n ní kí làkọ́kọ́ ẹnu tẹ́sù ó lò ìwà wo ni ó kọ̀kọ́ ni mo káwọn classmate mi lọ́dọ̀ alájí àgbà títí wọn sanwó wà nínú wa ájọ jẹ gbánú white white ni. إبليس والدنيا àmọ́ láti kékeré láti ọ̀gá ẹni tí ó ga láyé ni àwàdà pọ̀ àwàdà pọ̀ ونفسي والهوى nínú wọn sì dà كيف الخلاص nínú wọn bá dá yóò ṣòro láti lè bá wọn ṣe wọn ìpurọ́. àṣì àkọ́kọ́ gọ́mọ̀sà àdìhírísù wà tọ́máhù dr ọ̀sẹ̀ṣẹ̀ gbọ́ wọ́n lè tó bá ti lè ní nǹkan àkọ́kọ́ yìí èṣù òní tí ó láṣeyọrí àwọn ti sọ̀rọ̀ ọkú pẹ̀lú ẹ ti sọ̀rọ̀ ọkú ẹ jẹ́ sọ tí ó jà kú dáadáa. gbogbo ẹ tó bá lójú kòkòrò kò ní yọ́nú sí tẹ́ bá fún un.
ẹ̀rọ olóṣèlú tẹ̀ wá bí sẹ́gbà bẹ́ẹ̀ dáhùn ẹ̀ dá mi lóhùn yóò kọ́ ọmọ ọba kan ju ojú kòkòrò ní pọ́ lọ. díẹ̀ náà tó nù kan ní nǹkan orúkọ́dà gọ́ọ̀nà bọ́ọ̀dù lásán ló fi mí sí sọ ọ̀sẹ̀ tó lẹ pósítà ni ìjẹ́ olùwọ́jẹ lójú ẹtí lẹ pósítà lójú ẹ tó dúró lórí ọkọ̀ wọ́n tún fún ọ ní nǹkan ṣèwé lọ ní òtó ọ̀tọ́mọ́hù bàbá ìmọ̀ àmú àbí tẹ́ ti yanjú ètò ní ìsìn. káyọ̀ máa rán kankan jù kó máa dìmáàdì kan jù kó fọkàn sí tí ó kàn án yóò sì ṣe. Ìbílísù wà dúnìyà wa nafsiya wal hawa. Kayfa al-khalasu wa kulluhum a'da'i. Ǹbẹ́ kẹ́ dí àwọn gómìnà lójú torí ẹ̀ tó kẹ́ dí ọkọ wọn lójú. Bẹ́ẹ̀ni ṣe ké o, ìwọ ọkọ ni wọ̀ ìyàwó ẹ o. Ìbílísù wà dúnìyà wa nafsiya wal hawa. Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì ó gbọ́ bá. Ẹlẹ́ẹ̀kejì al-ujibu wal-kibru. Gómìnà káyàn kó tọrọ ẹ̀ lójú kó sì nígbèraga. Ẹ̀dọ́kùn ẹ wo Dr. Deji. Kápẹ́nyẹ́ ń táyàn lórí gbájẹ́ máa ń jẹ́ bí ẹran lónìí. Kí ni o lè ra pàjẹ́? Àwọn wọlé bọ́sọ́. Ẹ̀tọ́ àǹkárá tí a tún wá mú àwọn náà tó dá. Gbọ́ Dr. Deji tí Dangote respect. Àwọn tí ń dìtàmì ẹ̀kọ́nọ́mì Nàìjíríà lónìí Dr. Deji wà nínú wọn. Ẹ̀kọ́jú sí bí ìwọ ní bá sọ̀rọ̀ ọmọ olòṣì pẹ̀lú ìgbéraga. Gómìnà náà wá dé àbí gómìnà ń kọ́ yìí ni kẹ́lẹ́ mọ̀ kẹ́ wọ́n wò yìí bí táyà ti débi náà ti ń jó tẹ̀ ń ṣe báyìí tẹ̀ ń fọ́ ọkọ̀ ẹ̀ náà tẹ̀ ń jẹ́ róòlù báyìí gbọ́dọ̀ ní gómìnà gidi tí ó kú dáadáa. Èmi lọ jẹ́ bí gómìnà tó fẹ́ kọ́ sọ rẹ kalẹ̀. Gómìnà náà lẹ́jẹ̀ tẹ́lẹ̀ lọ kíyàn ọmọ tí ń lago níwájú yìí èmi lò ọlọ́pàá lè fọ létí tí ò ní gbọ́ràn mọ́ àmọ́ ẹ sọ̀kalẹ̀ fún gbogbo aráyé. Ẹ̀jẹ̀ wà bí tẹ́ lówó ẹ lọ sọ̀kalẹ̀ kọ́nà tó sọ yìí kalẹ̀. Àtọ́rẹ́ sọ̀kalẹ̀ ẹ fẹ́ ẹkọ̀ ẹ sọ̀kalẹ̀. Èmi lọ́ọ́ fi gbéraga ṣe. Mo kí Dr. Deji. Ẹ̀gbọ́n tí ò ní kẹ́ni mánì. Àmì ìlówó bí yín ipò òṣèlú ni a wà lọ ní ẹbí tẹ́. Ẹsẹ̀ tí ẹjọ́ kó jẹ́jẹ́ tí ẹjọ́ wọn ní orí ìfín. Ẹ bá sponsor yẹn ni ẹ má lẹ́ẹ̀ bá dé bẹ àbùkù lẹ́ẹ̀ kà kúrò. Ọlọ́run fún yẹn tán ẹ dákun ọba àti bàbá ọba ṣé jọ́ ṣèlú kọ́? Ẹ dá mi lóhùn. Gbogbo yín tẹ bá ti dípò bàbá ẹsẹ̀ yí bàbá tẹ bá lọ́sẹ̀ bí ọmọ ẹ̀ ní kú dáadáa ẹ bọ́ sọ wàhálà lẹ̀. Gómìnà ẹ wo ojú bàbá yẹn. Mo lọ rí. Ìbílísù wà dúnìyà. Ìgbéraga ò dáa ọlọ́run mẹ́rẹ́ di ìka mẹ́ta péré sí. Wa nafsiya wal hawa. Ẹ má sì jẹ́ jọra wa lójú. A sì jòkó ti pẹ́ bẹ́sẹ̀ wá dápọ̀ mi. Gómìnà wa ẹ̀gbọ́n ọmọ ọba lágùnsó yòòyìn lọ́lá àwọn àdìdè pé ìmọ̀ ọ̀fọ̀ wà ń bẹ̀ tó bá kí ni ṣe ń pa wọ́n ni. Àbí àmọ́ tiwa ni wọ́n. Èmi lọ jẹ́ bàbá ìyàdé má. Ẹ̀dọ́kùnrin tí ẹ ṣe ń dàgbà mọ́ ní òṣèlú ẹ lọ́rọ̀ ìwé yá apá yín lẹ̀. Dédé owó tẹ ní báyìí kò gba abẹ́rẹ́ wákàtí tọ́lọ̀ bá mú yín. Abẹ́rẹ́ lásán 500,000 yọ̀ kan ó sì gba mẹ́rin lójúmọ́. Gbà lọ́dún márùn-ún bọ̀ bá ní tòsí. Ìbílísù wà dúnìyà wa nafsiya wal hawa. Ẹ jẹ́ sọ̀kalẹ̀. Bàbá ẹ sọ̀kalẹ̀ lẹ́bi ní bá a ṣe báyìí. Àwọn tẹ́ ẹ bá tó Nàìjíríà wọ́n ń ṣe bẹ́ẹ̀ rúwà yìí. Ṣé bẹ́ẹ̀ níye? Tá a bá ṣe mú ọdẹ ní èjì, wọn ò lè mú ẹdẹ sí kẹwàá. Ní Nàìjíríà, ẹ bójú kékeré rẹ ti bá wí. Ọlọ́run. Wa nafsiya wal hawa.
كيف الخلاص kọ́mọ èèyàn láyà kó kàn fáwọn dájẹ́ pé èmi lọ́mọ bàbá olówó. níbi táwọn àyè wá gbàdé bàbá yìí ò jẹun ó dórí yín ẹ̀yin náà wá jẹun ó ti dórí ọmọ báyìí. ìnátọ̀ máa ń lè náwó ẹ̀ lé ní ọmọ ti báyìí. àgbàdé bóòlù ọ̀hún jẹrẹ. Ìbílísù wà dúníyà wọn náà kò sí àwọn ìhàwá. كيف الخلاص وكلهم أعدائي. ọ̀rọ̀ bẹ̀rẹ̀ má bínú ọ̀rẹ́ ni a túbọ̀rọ̀ ọlọ́ni. ẹlẹ́ẹ̀kẹta ní kí ni wọ́n sí ìwùsánì ẹni tí bá ti máa ń ro tí ò ní asẹ́ni tó ga yóò parẹ́ kó tó kú ni. Allah. àìrò tí ò dá sí ìran yín ẹwọ tí wọ́n fi tàwọn lérè ó lágbára àti gbàbọ̀dè nígbà tí wọ́n ń di kámpù lábẹ́lẹ̀ tẹ́ẹ̀mà wọ́n pè tí wọ́n fi tàwọn wọ́n lọ́wọ́ fún ní 20 million èrè dálẹ̀ tí wọ́n sáwá ní imam ẹ̀ máa gbọ́ àwọn èrè wọ́n ní dálẹ̀ ibi tí mo wá náà sì ní ìtìkára yìí rẹ̀ èlò ẹ̀rọ amúnyàn wá ń lọ lẹ́nu ọlọ́run ló mẹ́rú ẹ̀ gbogbo owó tó bá gbà lónìí kì í mo ní 20% ẹ̀ kó lọ wí. tọ́lá ọkùnrin tó jòkó yìí ẹni tó bá gbá mú. wọ́n náà fò sí àwọn ìhàwá. tọ́yìn náà bá wọ́n fà ẹ wá gbà padà fún mi. كيف ẹ̀ẹ́dẹ̀ la wà lónìí. Jọ̀wọ́ ẹni náà ẹ̀yin politicians ṣe wà níbi ẹni náà ẹ̀yin PDP ẹ̀ dáhùn Toyota ẹ̀ dáhùn obìnrin kan da ọkọ rẹ̀ ó sì ṣòfò wọ́n fẹ́ pa ọkọ rẹ̀ tí wọ́n ṣàgbọ́n báyìí gbogbo agbára nẹ́sà àwọn òrì pàṣà gọ́ọ̀nà àwọn lọ fún ìyàwó rẹ̀ lówó pé afẹ́kọ́ bá pa ọkọ rẹ̀ tọ́ ọba ti pátá ọ̀jẹ̀ first lady. ẹ̀dá kẹ́ farabalẹ̀ ìyàwó rẹ̀ bá gbowó sà ló bá pọ́lísì ọkọ rẹ̀ ọkọ jẹ́ rùmùrùmù kó fi kú sínú yàrá ló bá lọ olùmọ̀ ti jíṣẹ́ promise mi kọ́ wọn ní ta ní òfin ọ ní nǹkan ìwọ tó lè pa ọkọ tó fi ọ nípìnlẹ̀ tá lọ ní lè pa. ẹ̀yin tẹ́ fẹ́ da ọ̀gá yín ọwọ́ yín ò gbólẹ̀ torí tó fi da ọ̀gá rẹ̀ kò sẹ́ni tó lè dà ẹkú àìdálẹ̀. sókì jàmá méjì péré tó kù bó lọ wí. Ìbílísù wà dúníyà. al-istikhfafu bil ikhwani. kéèyàn ó ga tá kó ní kò sẹ́lòmíì kó máa fọmọ ìyá rẹ̀ ṣe kéékèèké. gómìnà ṣe ọ̀run state wọ́n gé al-istikhfafu bil ikhwan. gbogbo ẹ̀ tẹ́ wọlé tẹ́ dépò ọmọ ìyá kan lẹ́nu tẹ́ fi dépò bẹ́ẹ̀ bá ní wọn ò sí mọ́ ẹ̀ padà sọ́kún lọ́ba ọdún ti bẹ́ẹ̀ pé o. ẹ̀ padà dọ̀bálẹ̀ fàárí yín o ẹ̀ sì máa dọ̀ ọ́ kó tó dijọ́ tí wọ́n hàn ilé mà padà. tálíkà ò ní pa o àmọ́ náà ni kí wọ́n fi ayé wọn kí tọmọ ọlọ́mọ. njọ́ọ̀bù àná jáde tí wọ́n máa sá wọn ládàá torí yín. al-istikhfafu bil ikhwan ẹ kárí wọn àná bẹ́ẹ̀ ṣe wọlé wọn dọ́sẹ̀ wá kò ẹ máa wá kábí gọ́ọ̀nà bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri o tọ́lọ́pọ̀lọpọ̀ yẹn ti wọ́sọ fáàrí ọlọ́run ti ẹ̀ gbọ́ pẹ̀lú àbùkù. wọ́n gbà kó dáhùn so balance tálíkà ló wáṣẹ́ fún yín o ẹ̀mọ̀ wọn ní nǹkan bí gómìnà ṣe mọ̀ pé tálíkà ló wáṣẹ́ fáwọn mo ń fọ́lọ̀ yín gidi gan ẹgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ yóò bá dá kùnlé gíra bá ṣe torí ẹ tó bá ní ẹ bíntì sálàm dáná ó ń dá èyàn kìtì kankọ ẹ hàn ó di nílẹ̀ kan ni wọ́n jọ ṣèjọba pẹ̀lú akílẹ̀ ẹ̀ ni bó lọ wí. Ìbílísù wà dúníyà. táwọn lọ ni wọn lọ́nà yìí bẹ̀rẹ̀. wọ́n náà fò sí àwọn ìhàwá. abẹ́ẹ̀dẹ̀ ikọ́. كيف الخلاص mo jẹ gẹ́dá àyíká. وكلهم أعدائي.
jàmá níparí ẹni náà wàmí bá bíi kíburì èso a máa mú yẹn bí gbéraga o. mahalan mahalan. yàgùnà dúníyà mahalan mahalan. màmá yín ti lọ. màmá yín ti lọ. àtàrà òhun wà dùn á. báyọ̀ bá kẹ́dùn ẹni tó lọ ayé ò lè rọgbọ fún un. ẹ̀yin kẹ́dùn ọ̀tọ́ bí yín ni lẹ́fíńgà ó ní bàbá yóò takò yín. torí ẹ̀ dalẹ̀. níjọ́ tí ẹ̀gbọ́n yín lọ bọ́ náà ìfowó náà tó sọ̀rọ̀ ńjọ́ náà mọ́sánsì ẹlẹ́fẹ́ kọ́sì bẹ́ẹ̀ kọ́ nítorí àtò sí mo wà náà tó sọ̀rọ̀ ńjọ́ náà. yàgùnà dúníyà mahalan mahalan. bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ náà ayé ti sọ̀rọ̀ gbàgbé ẹ̀. yàgùnà dúníyà mahalan mahalan. bàbá akínlẹ̀yẹ màmá yín ni ògbògbè táyé fi yẹ yín o. gbogbo ẹ̀yìn òkú tẹ̀jọ́ ọmọdé òkú èmi ò rí iye bílíọ̀nù tẹ̀ ná lónìí tó tó lọ́sí ayé pẹ̀ tó sun yókè láàrin ọjà tí ìdí rẹ̀ ń sílẹ̀ tí a ní fa sọ́ọ̀dẹ̀ tó lọ́mọ yìí ló gbọ́ràn kí n ṣe ṣẹ̀bá. ẹsẹ̀ tí ẹ̀sùn kú rẹ̀ bọ́ sọ kò yọ yín kó kò yọ yín bí kò yọ yín tọ́ gbogbo tẹ́gbẹ́ wọn ṣe ní ẹ̀ lè ṣe torí kẹ́lẹ́ bá yẹn náà fi gbà á rù níjọ́ náà. àtọ̀ àti wọ́ọ̀lì kí nígbà ní ìjọ́dé. ẹ̀yin olóṣèlú yòókù ẹni náà bẹ́ẹ̀ bá bá yẹn ṣe ìyẹn máa polongo rẹ̀ àtànáwó àlẹ́ yìí ẹ máa ń yan ọ̀gá yín o àárín pa àárín kù àárín pín bọ́ọ̀ bá sọ bẹ́ẹ̀ tí ó dàrú ọ̀rí kíni ìwọ́tọ̀ ló wá kọ̀dá lọ máa mú ọ̀dọ̀ máka ẹ máa ń dájọ́ máka kò lè pé fún ọtọ́ ìdínkù ṣùgbọ́n nìkan ló mú ọ ìwọ náà mẹ́rin ọdún lọ ọ̀sán lọ fi mú ó là wọlé yà tọ́wọ́ rẹ ni ṣèlú jẹ́ pín ní wọ́ọ̀dù ló kàn wọ́n. lé àṣàdà fìdúná wàhálì omi. ọ̀gá tó kù ní sí wọ́n ti sọ fún yín ṣé ẹ rí wọ́n máa tì í bí kẹ́ lọ́dọ̀ ẹ mọ̀ rárá èèyàn lọ́lọ́sẹ̀lú ní ìdì ẹ máa kún ọmọra ṣé ẹ rọ́ọ̀kùn àti wèrè àtẹ̀já gidi inú ọ̀sà àtẹ̀já tá à lè jẹ olójọ́sà òkun bá ẹ máa kún ọmọra lọ báwọn torí kí ni èèyàn là á fi sòṣèlú ẹ sì lọ́mọ èèyàn tó bá ga ìsòṣèlú wọ́n máa náwó sí ni tálíkà ni ó gbà kú yín kú ẹ̀dọ́dọ̀ wọn ẹ kàn wọ́n là wọ́n máa lágídí o tọ́lá náà yóò bá yẹ wọ́n máa ní agídí burúkú o. àtọ̀ àti wálìdì. ọlọ́run mi rú ẹ̀ gbẹ́gbẹ́ dákẹ́. bìjàmí ìjòdì. kí ni kí lè àmì mo ẹ̀sìn àdúrà ká mo ń pọ̀ ìlówó fún ọtí ẹ̀ sọ. lé àṣàdà. dọ́là dọ́là ló fẹ́ fún yín mo fún yín ní dọ́là. bàbá ọlọ́run mi rú ẹ̀ ṣàdúrà fún yín ẹ bá fún ní $100. jọ torí kí ni wọ́n ṣàdúrà fún mi so èmi sì mo dàpọ̀ wọn mo náwó dàpọ̀ wọn fún yín nù. lé àṣàdà fi dùnà wàhálì omi. bàbá wa ọlọ́run mi rú ẹ̀ kẹgbà sàárà àkókò ṣé bẹ́ẹ̀ kọ́ kẹgbà sàárà bàbá